èmi bá tún bá fẹ́ yàwó n lè fẹ́ ẹni tí ò bá fine. eléyìí tí ẹ sọ yìí èmi fẹ́ sọ fún let me put this before you wípé ẹ sì nífẹ̀ẹ́ dáa sí mi dáadáa. ẹ kàn àbùkù. ẹ bọ́ jẹ́ nǹkan ẹ dákun. ẹ dá mo ní kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ bírèkì àti mi tán ni. kò ní bírèkì lóògùn Ọlọ́run. lẹ́yìn èlé tẹ́ bá tún sọ nǹkan mi lórí ọ̀rọ̀ yìí mo lè gbá yín lẹ́sẹ̀ o. ẹ dákun Ọlọ́run ìgbà ẹ̀ bá. onínú fùfù ni mí o. ìgbà ẹ̀ bá. ẹ sáré lọ sínú ni o. tẹ́ bá rí fídíò tí bàbá tí kọ́kọ́ ṣe láàárọ̀ ọjọ́ yẹn ẹ rí pé ó lérí mọ́ mi gan. bẹ́ẹ̀ni. rí burúkú gan pé we meet in court kìnìkan. ẹrù sí báyìí. kí ló fẹ́ bá mi lẹ́rù èmi mo gọ̀jú gbogbo wọn lọ́nà. ta ló wá gbọ́n ta ló mú gọ̀. ṣé ẹ lè bìlífù pé nǹkan yẹn ṣẹlẹ̀ pẹ̀lú para ọ̀sán tẹ́ ẹ rí yẹn. ta kọ́kọ́ rí ṣáájú. bẹ́ẹ̀ náà sọ wípé a lọ ṣe peace talk kìnìkan kò sí tó jẹ́ bẹ́ẹ̀. ó máa ń dùn mí pé mo lose till now ẹ̀kọ́ kan mo sì máa ń ronú kan because ó bá mi lójijì. ẹ fowó bá ṣe ẹ fún gbogbo ẹ bá ṣe. tó ti fi ọkàn tán fi gbogbo ẹ ṣe tó wá bírèkì àti ẹ mẹ́rìgòdì mo fi títóbi ọlọ́ọ̀bá tó dá mi ṣẹlẹ̀ yìí kò sẹ́ndì fídíò ẹ̀yọ̀ kan báyìí sí mi nínú fídíò tó ń sọ yìí. báwo wá ní Làǹdẹ̀ ṣe mọ̀ wọ́n rò pé Làǹdẹ̀ gọ̀. mo gbé jù ẹ lọ. ẹ gbọ́n. ok tí ẹ bá gbọ́n jù mí lọ bẹ́ẹ̀ ṣe wà sẹ́ẹ̀lì gan tó mi. gbogbo ni mo lè fi sọ. ẹ sọ. àwọn dìrẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ dìrẹ́tọ̀ mi wọ́n á gba pátánì obìnrin ni. wọ́n máa ń gbà dáadáa. nà wọ́n á dẹ̀ fún ẹ ní bẹ́tà rò ẹ wo ohun tó sọ yẹn sẹ́mọ̀ pé ó fẹ́ lé aláàánú jìnnà sí mi ni. àbíyẹ́tọ̀ ní fowó ta o. ọ ní ẹ̀yin gan ta. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti Àgbàlá AK Media Concepts níbi tí a ti ń dábìrì tí a ti ń rọ̀ bí òwe tí a ń sè tí ọba aláwọ̀ àbí ní kí ó máa jiná fún gbogbo àgbáyé jẹ ẹ wá mọ́kàlẹ̀ tó ẹmu tọmọ ẹmu ti àìkú ti ṣe ìbálẹ̀ tọrọ àti lọ gbé gbajúgbajà òṣèré tíátà adẹ́rìn pòṣónú ọkùnrin tí wọ́n sọ tí wọn ò sọ tán ẹni tí wọ́n pè tí wọn ò pè tán a lọ sí Òṣogbo òròkì bíi àsálà níbi tí a ti gbé bí ìjọba Làǹdẹ̀ lọ́mọ ẹ mọ̀ káàbọ̀. ẹ rà sá. salamu aleykum. maaleykum salaam wa rahmatulahi wa barakatu. mo rí inú mi dùn. inú mi náà dùn pé. ayọ̀ mi kún. ìjọba Làǹdẹ̀ náà ni ó gba ìgboro kan tí àwọn èèyàn ń pè yín. wọ́n yóò ṣáà ní ó kọ yóò ní bíbí kí ló kọ yín gan. orúkọ mi ni Ganiyu Kẹ́hìndé Mọ̀rúfù. ẹ ní Abdulganiyu. Abdulganiyu. Kẹ́hìndé Mọ̀rúfùdín. Mọ̀rúfùdín. ẹ̀yin òpin ayé rẹ̀ rí ni. ìyẹn máa ń lọ láwọn. Ganiyu Kẹ́hìndé Mọ̀rúfù is a short word. ó ti lọ. ó sáré ṣe sọ. ṣàfṣàbá wà bí. bẹ́ẹ̀ni. ta ni ìjọba Làǹdẹ̀ àbí kí ló mú orúkọ ìjọba Làǹdẹ̀ wá kí ni Làǹdẹ̀. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti Làǹdẹ̀. ó yá. ọmọ Òṣogbo ni mí bí mo ṣe sọ. bẹ́ẹ̀ni. bọ̀ Iléṣà ni mo gbé dàgbà. Iléṣà tí mo gbé dàgbà yẹn kò ń ṣe pé ìgboro Iléṣà yẹn gangan o abúlé kan ní Iléṣà. kí ló kọ abúlé ọ̀hún. wọ́n ń pè ní Ìníṣà. Ìníṣà. bẹ́ẹ̀ni Ìníṣà ọ̀tọ̀ ni Ìníṣà ìgboro táwọn èèyàn. torí wọn lọ bìkan rí o. Ìníṣà yẹn kọ Ìníṣà ilé àwọn oko abúlé Iléṣà. oko Iléṣà ni. bẹ́ẹ̀ni nípínlẹ̀ Ọ̀ṣun náà ń bẹ. nípínlẹ̀ Ọ̀ṣun ni. so ó wá ní ọmọ kan ó ṣẹ̀ ọmọ kékeré kò tí jù bẹ́ẹ̀ 14 years lọ ń gbà yẹn àbí 15 à ń pọ̀ mọ́ yẹn ń dé rẹ̀mí so bó ṣe ṣẹ̀mí báyìí mo kàn ná gba alábàárà dì ní orí ẹ̀ gbalẹ̀ pa bó ṣe sunkún nìyẹn kíní yẹn kàn bọ́ sí lẹ́nu nípa Làǹdẹ̀ orí
bó ṣe sọ yẹn pé àdán káàtì pé irú nọ́sẹ̀sì kí ló máa pè mí bí mo ṣe tó nà yẹn nìyẹn ó wá tún pè láńdẹ bó tó ṣe tún pè mo kàn tó nà ni ó ṣàdé pé àwọn èèyàn wà ń bẹ̀ bí ó ṣe porúkọ yẹn tí wọ́n bá ti wá ń sọ ọ̀rọ̀ tẹ́mi bá ti fẹ́ sọ̀rọ̀ má sọ̀rọ̀ tí ẹ̀ jáde láńdẹ ni wọ́ ọ̀rọ̀ tí mò ń sọ tá a fi ń ṣeré ọ̀rọ̀ tá a máa ń já gidi tó jẹ́ pé wọ́n á pàgbó fún wa tá a máa jàjàjà tẹ́mi wa máa gbọ́n ni o. wọ́n ń pè mí láǹdẹ̀. torí pé kò ń ṣe pé bóyá ó ní mímí kankan pàtó pé kéèyàn mọ̀ tún mẹ́ o bọ́ orúkọ yẹn ó rí nígbà yẹn ó lùkìrì tó ṣe pé tẹ́yìn ìdẹ fẹ́ gbọ́ tán bá ti pè mí ìjà ni. so ìgbà tó yá mo wá kó lọ sí Iléṣà àkókò làbúlé yẹn mo lọ kọ̀ntínú iléèwé mi ní Iléṣà so àwọn ọ̀rẹ́ mi kan wá tẹ̀lé mi lọ sí abúlé lọ́jọ́ kan. táwọn ti mọ òkè. so torí gbogbo abúlé wa yẹn tí n bá ti lè wọlé báyìí láńdẹ́ dé o láńdẹ́ ní wọ́n máa pariwo so báwọn yẹn ṣe tẹ̀lé mi lọ abúlé wa yẹn tán gbọ́ pé wọ́n pè mí láńdẹ́ báyìí hàn sọ̀rọ̀ ìgbà tá a dé Iléṣà tán bá ti wá fẹ́ máa sọ̀rọ̀ tèmi náà bá ti fẹ́ fẹnu sí à ìwọ ó lè dá sí o láńdẹ́ ní òré ṣe gbádùn ṣe so bó ṣe di porúkọ yẹn bó ṣe tàn nìyẹn so after tí mo kún Iléṣà yẹn mo lọ sí Port Harcourt torí fọgànáísà mo ń ṣe Iléṣà ìgbà tí mo dé Port Harcourt mo lọ ṣe agent Bàbá Ìjẹ̀bú àwa la kó golden chance wọ Port Harcourt ń gbà yẹn so ìgbà tí mò ń bá wọn ṣe agent yẹn àwọn iṣẹ́ yẹn máa ń bí kó so ìgbà tí kò lọ déédéé mo kú ọ̀nbẹ. àwọn èèyàn jẹ́ ní àbí wòye tá ń bẹ̀. wọ́n ń ta wọ́n ń jẹ ẹ̀bọ̀ ẹ̀mọ̀ iṣẹ́ téèyàn bá ti débi tó ń lọ náà kò ní dúró Ọlọ́run ló ti mọ plan èèyàn àwọn á lè máa lọ báyìí kọ́ lọ níbi tó ń bọ̀ lélẹ̀ o Ọlọ́run ló mọ bó ṣe máa mú yàn tí wọ́n fi máa padà já síbẹ̀ so ìgbà tí mo kú ọ̀nbẹ mo wá ń bọ̀ lẹ́kọ̀ọ́ èmi ò dẹ̀ mọ anybody lẹ́kọ̀ọ́ family mi wà lẹ́kọ̀ọ́ bọ̀ mi mọ̀dọ̀ wọn ọ̀bùn tó ń gbé so bí mo ṣe ní stop over ní mòwe nìyẹn ó ti lẹ́nìkan tẹ́mi máa ń bá sọ̀rọ̀ bíi artist pé èmi náà fẹ́ join sata tó ń gbé mòwe pé èmi like àti join industry ìgbà tí mo dẹ̀ ti kó Port Harcourt bí mo ṣe wá sọ́dọ̀ ẹ̀ nìyẹn mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo wá join artist movie Yorùbá is 2013 or 13. Yes. Ìgbà tí mo join ìgbà yẹn àwọn á ń lò mí sí èyò wọ́n ní mi Marathi number 1 ẹlẹ́ẹ̀kejì ní tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé kò ń ṣe pé àìmọ́ráàtì àbò máa ṣe bí kíkọ́ ni mímọ̀ so ní tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé sẹ́ni industry wa yìí tó bá jẹ́ ọkùnrin Ọlọ́run nìkan ló lè tètè fà ọ́ lọ́wọ́ sókè tó bá jọkùnrin tó dẹ̀ lówó gidi dání tó bá sì lówó gidi dání o máa bọ̀ tó bá jóbìnrin ẹ̀ tí wọ́n máa fi nǹkan kan gbé wọn ṣe change by pattern ìyẹn pọ̀. èmi náà ń pè ní change by pattern. ẹ̀dá ń ṣe bí èwo ni ẹ̀ mọ change by pattern. gbogbo ni mo lè fi sọ. ẹ sọ. àwọn dìrẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ dìrẹ́tọ̀ mi wọ́n á gba pattern di obìnrin ni. wọ́n máa ń gbà dáadáa. náà wọ́n á dẹ̀ fún ọ ní bẹ́tà rò. bọ́ ọkùnrin tí ò sí ní tán fẹ́ gbà ṣé wọ́n á kìkì ní bọ́ọ̀lù. yóò ní pátá lè gbé kalẹ̀ àbí láti lè gbé lọ́wọ́ yín. so Ọlọ́run ló máa ń ṣe ṣàánú ọkùnrin ní indọ́sírì yẹn so ìgbà tán dẹ̀ ti ní mi mọ́ àti pé kémi náà yẹ owó kí n ya fíìmù mo ṣe lọ join fìjìláńtẹ́ nìyẹn. fìjìláńtẹ́. ẹ kọ́ṣẹ́ à ń ṣọdẹ rí tẹ́lẹ̀ ni. kọ́ ibi líle là ń bọ́ ọmọkùnrin màá ṣáà jẹun ìgbà tí màá dẹ̀ kún Port Harcourt 17,000 ló bá mi dé mòwe kò pọ́sẹ̀ méjì tówó fi tán. so bàbá àti ìyá ń kọ́. wọ́n wà ń Iléṣà èyí sọ fún wọn tí mo fi lọ I hustle my life mo bá ìrìn àjò ilé ayé mi lọ ni so ìgbà tí mo wá ń ṣe fìjìláńtẹ́ yẹn láti bẹ̀ kúrúkúrúkúrú ní gbogbo mòwe ọ̀fadà yẹn ó níbi kan tá ń pè ní police post lọ́fadà ń gbà yẹn
ẹ mọ̀ pé fìjìláńtì àtọlọ́pàá máa ń ṣiṣẹ́ pọ̀ èmi náà at least mo sì lò bí 3 years ní police station yẹn tí mo ń bá ń ṣiṣẹ́. gẹ́gẹ́ bí fìjìláńtì lèmi ṣùgbọ́n but wọ́n wà sort of officer ọlọ́pàá wọn ò pọ̀ dáadáa. ṣé ẹ̀rọ akúkú wọnú iṣẹ́ ọlọ́pàá. ó wù mí kí wọ́n gbà ẹ̀ bọ̀ ẹ mọ̀ pé èmi ò kàwé dáadáa mi dẹ̀ fẹ́. ẹ̀ka secondary ṣá. mo kà á bọ̀ mi kà tán ẹ̀ka tán. ọmọ líle ni mí. ṣé kò lè báyìí. ọmọ líle ni mí. ẹ̀yin fún ẹlẹ́jà tẹ̀tẹ̀ ní èmi yé mo fẹ́ gbọ́ jù ìyẹn ń kọ́ ṣẹ́kọ̀ sọ yẹn ní. ṣe rí nígbà mi tẹ́ ẹ̀ bá ti mọrú ọmọ tí òun bá jẹ́ torí pé dádì mi mo jọ tẹ́ ẹ̀ bá ti mọrú ọmọ tóun bá jẹ́ so mo á wò pé jẹ́ kí n káàmù yẹn ló wá di dìdìrín lójú àwọn mi o. wọ́n rò pé làǹdẹ́ gọ̀. mo gbé jù ẹ lọ. ẹgbọ́n. ok tí ẹ bá gbọ́n jù mí lọ bẹ́ẹ̀ ṣe wà ṣe lè gọ̀ tó mi. tí n bá gbọ́n jù yín lọ ṣé mo lè gọ̀ tó yín. èmi náà lè dàbí àgọ́ tí màá ṣe fi kéwìn náà gọ̀ díẹ̀. lè gbọ́n jù mí lọ kẹ́ ẹ tún gọ̀ tó mi náà. ohun tí ẹ sọ ilé mo rí kinní kan lánàá. ok torí nǹkan kan ṣẹlẹ̀ wo bí ọ̀sẹ̀ 3 4 wọ́n fà lọ́tún wọ́n fà láǹdẹ̀ àtìyàwó ẹ̀ àti Dárasími àti mẹ́kàṣì àti mẹ́gòrí góòdù ẹ̀sà gbogbo àyíṣà àwárí kìíní kan lánàá mọ́ni ni pé ìwọ̀n tí ẹ rí yìí o làǹdẹ̀ fi ṣe stunt ni o eré náà mú ṣe wọ́n ṣe prank ni o kò rí bẹ́ẹ̀ o. àbọ̀ ń bẹ. ṣáàdé bẹ́ẹ̀. àbọ̀ ń bẹ kẹ́ ẹ lè mọ̀ tí mo sọ fún pé tẹ́ bá sọ pé ẹ gbọ́n jù mí lọ ẹ lè gọ̀ tó mi kwẹ́sẹ̀ ẹ̀yọ̀ kan tí ẹ kọ́kọ́ bí mi ní tí ì dá. ó yá. so ẹ jẹ́ n kọ́kọ́ dáhùn yẹn. ó yẹ dáhùn. so nígbà mo wá ń ṣe ọ́físà yẹn tá a bá wá ti jáde torí pé ìgbà yẹn mi ń wọ kóòtù mo máa ń wọ kóòtù tí máa dàbí CID. ẹ mọ ẹbí àwọn SSS. bí SSS ìbọn tí mo dẹ̀ máa ń lò pumping machine. ẹ lè gbé wọn báyìí. pumping machine. ṣé fúlàní ṣe ẹ rẹ́gísítà pẹ̀lú ìjọba ṣá. mo wà lára àwọn tó ń gbà tí gọ́vùnà Amosun wà lórí ipò mo wà lára àwọn ọ́físà tó máa ń pàrédì ní October 1st. I'm a training person o mo máa ń wẹ lómi tó bá rò pé kìnìún kan ń bá fọ́ mo mọ ibi tí màá ti gbẹ tó jẹ́ pé ò ní stand. bẹ́ẹ̀ ṣe wà yìí. so mo dẹ̀ jẹ́ ọmọkùnrin tó jẹ́ pé mi ń bẹ̀rù I don't fear mo dẹ̀ wà á jáì mo dára mi lójú. ṣé mọ̀ pé téèyàn bá dára ẹ̀ lójú wọ́n ní tóògùn ẹni bá dára lójú èèyàn fi èèyàn ń gbárí ni. so ó torí gbogbo bá ṣe máa ń jáde yẹn wọ́n wá ń pè mí ní ìjọba. torí pé tí ń bá ìjọba ṣe. ẹ ti understand so anywhere tí n bá dé báyìí táwọn ọmọ kìnìkan bá dé báyìí wọ́n bá ìjọba ti wà ráńdì o èmi gangan ni wọ́n ń pè ní ìjọba yẹn o. Làǹdẹ̀ ìjọba Làǹdẹ̀. so ìgbà tí mo wá ti towó díẹ̀ jọ tí mo wá fẹ́ ya fíìmù mo wá wò pé ìyẹn fíìmù yẹn bá 2015 gbà yẹn. bí ọdún 10 sẹ́yìn. ó yá táìtù wo ni mo lè sọ fíìmù yìí mo wá wò pé torí gbogbo mòwe mọ́fàdà yẹn ìjọba yẹn ó rè gan ó popular kò síbi tẹ́ ti máa dárúkọ yẹn. tí mo mọ̀ pé mọ̀rúfù làwọn èèyàn sọ ń pa ẹ̀. ó pọ̀ létí. ó pọ̀. ó wúwo lọ́wọ́. ó wúwo lọ́wọ́ gan. ní Ọ̀ṣun state Làǹdẹ̀ ó pọ̀ létí. ó tún kì sọ́wọ́. ó tún wúwo lọ́wọ́. Port Harcourt ńkọ́. ńbẹ̀ yẹn náà Làǹdẹ̀ náà máa ń pè mí Làǹdẹ̀ Jẹ̀bú Làǹdẹ̀ Jẹ̀bú náà máa ń pè mí. ẹ tún jẹ́ Jẹ̀bú. ìyẹn torí bàbá Jẹ̀bú tí mò ń bá wọn. tẹ́ ń bá òkè tẹ́ ń ṣe. tí mò ń ṣe. bí ń ṣiṣẹ́ ṣe ńgbà náà. so torí báyẹn wọ́n á wò pé wọ́n pè mí ní Làǹdẹ̀ ní Ọ̀ṣun ìjọba ń bì jẹ́ kí n kúkú lẹ orúkọ méjèèjì pọ̀ bí mo ṣe sọ táìtù fíìmù yẹn ní ìjọba Làǹdẹ̀ nìyẹn fíìmù yẹn ń gbà yẹn náà bá a ṣe yà tó 1 and 2 ó dùn ó lọ sẹ́ríńdọ́sì yìí wọ́n lè fòrò ẹ̀mí èèyàn o. ṣé àwọn ní tíátà. bẹ́ẹ̀ mo sọ fún tíátà Yorùbá àbẹ́ẹ̀bò. ti Yorùbá yẹn ìka pọ̀ nínú àjàjà àwọn mákẹ́tà yẹn. ta ló ṣìkà fún inú wọn. èyí ni dárúkọ wọn bọ eléyìí kó lè mákẹ́tà. ebèrè láyà. mo láyà. ẹ sọ. big master mákẹ́tà ni ìfẹ́ sadvat fún ni. owó mi wà lọ́wọ́ ẹ̀ díẹ̀ ní owó odidi fíìmù 1 and 2 tí mo yà wọ́n tà ní online wọ́n tà ní kẹsẹ́ẹ̀tì ìjọba Làǹdẹ̀ wọ́n tà sí YouTube ṣe báwo náà sáwọn YouTube ń sìn tí fídíò bá wọ just 100,000 view
odidi bíi 2 hours film amòye tẹ́ ẹ máa pa náà 70,000 ló fún mi. ilé mú yá. nígbà yẹn bówó ṣe tówó tó jẹ́ pé gbogbo nǹkan ò tí ì di wàhálà báyìí 1 and 2 yẹn mo ná bí 1.4 ń gbà yẹn. owó tẹ níbi iṣẹ́ fìjìláńtẹ́. yes tí mo tù jọ torí ń gbà yẹn mo máa ń gba àwọn bíìtì káàkiri bíi pé àwọn community kan máa gbé wá sí kí àmì torí gbogbo gbà yẹn èmi ni mo ti jẹ́ commander fìjìláńtẹ́ ń gbà yẹn so máa ń fi àwọn bọ́ọ̀sì òru èmi kàn máa patrol lọ máa wò wọ́n so àwọn tọrọkọ́bọ̀ tèmi náà rí mo fi ya fíìmù yẹn kò fún mi lówó yẹn dè ní mo ti rìnrìn ìgbà tó yá ni mo tẹ̀ fílẹ̀. ẹ bèrè mọ́. mi bèrè mọ́ bí ìjọba làǹdẹ́ ṣe jáde nìyẹn. sẹ́rí indọ́sírì Yorùbá yẹn àdàdà àwọn mákẹ́tà yẹn àwọn tí wọ́n ti jẹ́ kí stroke pa ló pọ̀ jù nù wọn o Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gba agbára lọ́wọ́ wọn sìn ni. ṣé pé agbára ti kó lọ́wọ́ báyìí. wọ́n ti jẹ́ tán agbára ti kó lọ́wọ́ wọn torí YouTube yẹn tó dé everybody ti gbọ́n. àwọn náà ní YouTube channel àwọn náà ní mákẹ́tà arena náà ní. wọ́n ní ṣé ìgbà tí mo ní YouTube tèmi fúnra mi màá wá yaṣẹ́ tó jẹ́ pé wọ́n máa gba pìsẹ́ǹtì bẹ́ẹ̀ màá níwọ̀n mo fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti ṣe YouTube tẹ̀ tó dẹ̀ ń ṣe normal. tó ń ṣe dáadáa. ẹ akáàkiri àgbára tí ẹ ti ń wò wá a sọ pé lẹ́ni pé alárẹ̀ àjàgbá àti sí ọ̀dọ̀ Morufudeen Abdulganiyu tí gbogbo ayé mọ̀ sí ìjọba làǹdẹ̀ wọ́n ti ní àwọn agbéwà débẹ̀ dáadáa gbogbo tí ẹ̀ ń gbọ́ káàkiri ayélujára wọ́n sọ lóní kòókò dùn bó ṣe wá lọ bó ṣe lọ ìwálẹ̀ àpò ní mòwe tẹ́ẹ̀dé kòòdù tó dágbọ́pọ̀ ẹ̀kọ́lé sí kòòdù kí ló ṣe jẹ́. èèwọ̀ lọ́run ṣàánú mi jẹ́ gbogbo dáadáa ilé ìtàn bá ti ń rò tó bá ti jẹ́ dáadáa gbogbo ìsọkúsọ kan sọ ó máa rí bẹ́ẹ̀. ṣe ẹ̀kọ́lé sí kòòdù lóòótọ́. nílẹ̀ sí kòròdú kódà ìsùn kòròdú ìgbé kòròdú rí. mòwe tẹ́tẹ́ àpò nǹkan ṣe ẹ̀kọ́lé síbẹ̀. mo kọ́lé kékeré kan kékeré. yàrá bíi mélòó. kékeré báyìí náà ni kò ju bí yàrá 2 lọ síbẹ̀. ṣé bẹ̀rẹ̀ á sì ń gbé ìsìn báyìí. mi ò gbé bẹ́ẹ̀ mọ́. ilé wa ń kọ́. mo fi rẹ́ǹtì ni. ẹ sì ń gbowó lórí nǹkan yín. every year. ẹ ti nílé ẹ̀kọ́ yín náà ti gbìyànjú èkó ó súnmọ́ gbòògùn náà súnmọ́ èkó. kódà gbogbo ìgbà tí mo ti kọ́lé yẹn èyí tí orúkọ tí ìdèbà ìgbà tí mo sì ń ṣe security yẹn ni. ayẹ́kọ́ jẹ́ lọ́wọ́ dáadáa. mo wà á bèrè mo mọ̀ wà á já irúmọlẹ̀ lẹ́mọ̀ ń wò wájú yìí. irúmọlẹ̀ tí ń jẹ tọ́kì àbẹ́bẹ̀lẹ̀ ń jẹ́. kò sí tí mo ń jẹ mò ń jẹ kuru mò ń jẹ bọ́ jẹ gbogbo ẹ̀. iṣẹ́ vigilante yẹn bó lẹ pé ẹ nífẹ̀ẹ́ tíátà dáadáa. yes. ṣé tí a pàtì ni àbóṣù wà ń bẹ̀ àbẹ́ẹ̀ tí ẹ̀yà sí díẹ̀ mọ́. mo pàtì mo láàkì iṣẹ́ yẹn bọ̀ rísìn tí mo fi pàtì náà ni pé iṣẹ́ yẹn iṣẹ́ tó tún léwu náà ni torí wípé àjàjà mo ní fásán fún ṣáátà so ẹ tó bá dẹ̀ ń ṣe ṣáátà ó gbọ́dọ̀. ṣáátà bí tíátà. tíátà. kí lẹ pé. tíátà. tíátà. láwọn pọ̀ ẹ fẹ́ kọ́. torí ṣe rí tí èjì yẹn ó ní bó ṣe mọ ẹ̀ ok ṣé bẹ́ẹ̀ ok ó yẹ pé bẹ́ẹ̀. ní fíìmù náà eré orí ìtàgé. ó yá fíìmù ṣíátà ó yá. ẹ bẹ̀rẹ̀ ìwé ṣíátà ní síta o. ó ra fíìmù tíátà ó yá. so ẹni tó bá ń ṣe ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa like love everybody kò sí ní tó kàn ẹ́ pé ilé ìníwọ̀ ẹ̀dá olè lélẹ̀ kìnnìkan lélẹ̀ tó bá mọ̀ pé olè lélẹ̀ ò ní bá a ṣe ni. bọ́ iṣẹ́ security kò ń ṣiṣẹ́ tó jẹ́ pé wàá máa ṣe wàá tó máa jáde kiri. wàá máa yùyàn rẹ káàkiri. ó ti yẹ báyẹn torí pé àwọn tí wọ́n jẹ nídìí ìbàjẹ́ inú wọn ò kì í dùn sí yàn. àmọ́ ìgbà tán ti lé mi padà dáadáa tán ti yìnbọn sí mi. wọ́n àpádà. ẹ wo ó yọ lọ́run jàre. wọ́n máa ń bá mi fa. tẹ́gùn èmi náà tó bá ró kì tí ètò ẹ̀yìn sápá lára mi. èwo ni tí ò ní sápá lára yín kí ló ṣẹlẹ̀. ẹ̀mí mo fẹ́ lọ́ti. ẹ lọ sọ́dọ̀ bàbá ẹlẹ́bùbọ̀n. ifá ẹ̀mí bàbá ní Òṣogbo kìlọ̀. àbí ká ẹ lọ sí kí náà ń pè bí òde ìgbólú lọ́dọ̀ olúwo ń bẹ àwíṣẹ. ẹ̀tún lè náà ń bẹ náà. sọ bẹ́ẹ̀ ẹ sáà tọrọ bọ́ mi lẹ́nu. kó lè bá àdá náà ni.
sẹ́ni ẹ̀yin tẹ́ bá ti ń ṣe ètò yìí ibi tẹ́yìn ò fẹ́ dé ẹ sáà mọ̀ tìka. á dé ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. mo wà pẹ̀lú yín. ojú ọ̀dẹ̀ á pàdé dára sí mi obìnrin tó rẹwà dáadáa báwọn bó lè ti pàdé. mi ì fẹ́ sọ ọ̀rọ̀ ẹ jọ. á dé bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. torí iṣẹ́ rí ẹnu oníkọ̀lá àti gbọ́ pọ̀n èyí tó máa ń mú lórí social media tó ń mú lórí ẹ̀rọ ayélujára kò dàbí tí èèyàn bá sọ lórí ètò pàápàá ètò tó lọ sí orí ìkànnì DSTV bó bá nǹkan tí èèyàn bá mú bí irú bẹ̀rù dáadáa ni èyí tá a bá mú lórí Facebook gbogbo ẹ̀ àwọn kan lè pòrọ̀ papọ̀ ìkànnì lánàá wọ́n ní làǹdẹ̀ ó ti jáde pé gbogbo ìtẹ̀ rí yẹn o irọ́ ni àwọn fi ṣe prank ni. irọ́ ni kò sí ní tó jọ bẹ́ẹ̀ bó mo ti sọ mo pàdé ẹ̀ ní 2021. bí ọdún mẹ́rin sẹ́yìn. bẹ́ẹ̀ni la parí a rẹ̀ rí pé ẹ sáà mọ àfẹ́sọ́nà. bẹ́ẹ̀ni gbàtà rẹ̀ jọ àṣẹ boyfriend àti girlfriend. gbàtà rẹ̀ move on èèyàn sáà ní fọmọ yẹ́ sílé. bẹ́ẹ̀ni. àjòjì tó mọ̀ rí náà ló máa fẹ́. ṣùgbọ́n ṣe ti níyàwó ṣáájú gbà yẹn ṣe ti bímọ ṣáájú gbà yẹn. mo ti bímọ kan síwájú gbà yẹn. bọ́yàwó ò sí lọ́dọ̀ yín. kò sí lọ́dọ̀ mi. reason tí ó dẹ̀ fi sí ní ọ̀dọ̀ mi ni pé àwọn fámílì ẹ̀ ni wọn ò fẹ́ ká fẹ́ra. kódà ọmọ yẹn tí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó sì máa ń lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi. ní mòwe ní Òṣogbo ní Iléṣà àwọn ti pẹ́ ẹ̀ tẹ́tí sábíàmọ́ ó dára. ọmọ mi first born mi is 14 years now. ó ti yé máa ọmọ yẹn tó bí fún mi yẹn tó ilé tó kọ́kọ́ bímọ fún mi yẹn ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni. problem tó wà bẹ́ẹ̀ ni pé àwọn fámílì ẹ̀ ni wọn ò jẹ́ ká fẹ́ra. ẹ̀sìn ló fà á ní àbí mi ni. ẹ̀sìn kọ́. àbí genotype. genotype kọ́. wọ́n ní pé àwọn pẹ́rẹ́ǹtì mi ò lówó torí pé mi ń sọmọ lówó wà láìtàlẹ́ tó ṣẹlẹ̀ nìyẹn. ìgbà tó wọ́n máa torí pé ó ṣe mistake lóyún fún mi ni kò ń ṣe pé bóyá a ṣe wedding wọn ò fi gbogbo sáǹsì yẹn lẹ̀. ẹ̀yin kan sáré jájẹ́ ó ti yé ń báyìí ọlọ́run sì gbà bẹ́ẹ̀. ọlọ́run dẹ́ gbà bẹ́ẹ̀. ìgbà tó máa kó lọ́dọ̀ mi gan wọ́n wá nà kó lọ́dọ̀ mi ni. èmi ni mo bẹ̀ pé kó má wọ̀rí pé kó máa lọ. òun ló mú mi kó nílé sá torí àmì lọ́fà bọ̀ kí n má parọ́. tẹ bá ti róbìn báyìí tó bá ti wù yín ẹ fẹ́ dáadáa ni. so n tó mú mi so ẹni tá àti ó ti bímọ fún mi àti jọ ń gbé ọmọ wa ti ń lọ school. àwọn tí ìlàwọ̀ gbà. wàláì. so ìgbà tán wá mú yẹn I can't cope again pé ẹni tẹ́yẹ àjọ ń sùn tá àjọ ń jí torí mi mò ń sọ kí n bá ní bílíọ̀nù bíi ju Dangote lọ kí n kọ́ ilé 44 èmi àti ìyàwó mi nù yàrá kan la máa sùn. ẹ̀yọ̀ wọn sórí bẹ́ẹ̀dì kan náà ni. ilé táwọn olówó máa ń ṣe dáadáa tí ọkọ máa sùn yàrá kan tíyàwó máa sùn yàrá kan èmi ò ráàyè gbogbo yẹn èmi máa ń láìkì kí n máa ká mọ́ ìyàwó mi. bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nǹkan yín nù. ó ti yé so ìgbà tán wá mú lọ yẹn mi ní orí ọ̀fẹ́ àti mo fẹ́ rọ́ọ̀mà ká mọ́. ó ti yé ń báyẹn ìwà gbádùn ara mi mọ́ àwọn ọ̀rẹ́ mi wá fi ní kí n máa bọ̀ ní Port Harcourt. bẹ́ẹ̀ sì dèrò pọ́tà náà. bí mo ṣe ta gbogbo reserve ọ̀gá mi tí mo fi lọ pọ́tà nìyẹn tó gbé mi lọ́ngbà ẹ̀ nìyẹn so mo ti bímọ kan tẹ́lẹ̀. dáa náà sì ti bímọ. ó ti bímọ tẹ́lẹ̀. nǹkan tí ó wà ń gbòòrò bóò ló ṣe jáde gan torí nǹkan tó ṣe ní kọ̀kọ̀ ni wọ́n ní ṣe kinní kan ọkùnrin àti obìnrin ṣe bákan bákan láàrin ẹ̀ mẹ́ta mẹ́rìgòdù wà ń bẹ̀ bàbá tí wà ń bẹ̀ darasimi wà ń bẹ̀ mẹ́ta ni. alábòsí lẹ́yìn gan. fáyì tán fámìlì mi lẹ̀ ń sọ kiri ni ẹ tún morúkọ gbogbo wọn kọ̀ọ̀kan. ó gbilẹ̀ gan lórí social media táwọn sábọ̀dù gan dá sí àwọn kinní kan wọ́n pọ̀ ẹ mọ̀jọ ìṣèpolówó fún wọn pọ̀ tọ́wọ́ tí lẹ́kọ̀ọ́ Tinubu wà ẹran tó tún kọ̀ ní Nàìjíríà lónìí ìjọba àlàndé ní. ọlọ́ọ̀dẹ kan darúkọ wá sí dáadáa. yóò mọ̀ láwó fún yín ni yóò mọ̀ lọ́lá ni ẹ wà láwàáfíà fi lò ẹ sàmì o inú àwẹ̀ mú wa o ẹ wà láwàáfíà fi lò pẹ̀lú ògo Ọlọ́run bóò ni ọ̀rọ̀ yẹn báwo lè ṣe mọ̀. tẹ́rí wọ́n máa sọ pé kò sí nǹkan kan tí inú kan láyé ó dàjú ẹni tí ó péjewé lọ. sẹ́rí ọlọ́ọ̀bá tẹ́ ń wò yìí wà lẹ́kọ̀ọ́ ń ṣalábòsí. màá tún sọ last time tí màá sọ lélẹ̀ mo ti sọ bọ̀ bóyá àwọn míì rí àbí wọn ò rí
Mary Gold mo fi títóbi ọlọ́ọ̀bá tó dá mi ṣẹlẹ̀ kò sẹ́ndì fídíò ẹ̀yọ̀ kan báyìí sí mi nínú fídíò tó ń sọ yẹn. báwo wá ní Lande ṣe mọ̀. ìní sọ fún ẹ. torí èmi gan nu yàrá mi lọ́hùn níwájú ọlọ́ àtẹ̀yàn inú àwẹ̀ mo wà ó bó táwa ló bó Lande ṣe mọ̀. ìdí tí mo fi sọ pé tẹ́ ẹ bá gbọ́n tó mi tẹ́ ẹ bá gbọ́n jù mí lọ ẹ lè gọ̀ tó mi. n tá à ń sọ yìí mo ti mọ̀ láti bíi September or August September. ó kọjá. yes àdẹ̀jọ́ ń gbé di January. ẹ sì fi wà ẹ sì fi ṣe bákan. ìgbà yẹn ló tún hàn tì mọ́ mi bíi pé kó bá mi jà mo dẹ̀ tún kàn. sẹ́yìn ò mọ̀ pé tí mi bá ṣe báyẹn pẹ̀lú bàbá tí ó ti bẹ̀ mí ó ti lọ. a rí gbogbo ẹ̀ náà pé ti túbá ẹ ti dìmọ́ra yín gan. àìwò la dìmọ́ra wa gan. kí ló dé tẹ́ ń fi àjàsà sí gbogbo kìíní. bàbá mo wò ó nì. ẹ wọ́n wò ó. bẹ́ẹ̀ náà sọ wípé a lọ ṣe peace talk kìíní kan kò sí tó jẹ́ bẹ́ẹ̀. mo lọ location adẹ àwọn náà dẹ̀ lọ sí location yẹn á pè hàn sí location yẹn ibẹ̀ láti pàdé mo dẹ̀ sọ pé àlejò ṣiṣẹ́ ń jọ yẹn ó tán. èyí fàbínú yọ. mo fàbọn yọ ni kí ni títí gan kí ló dé tẹ́ ẹ̀ pùsì mi gan sef. ṣé ọmọ wa lè pùsì ẹ̀yin èmi ọmọ Èkó ẹ̀yin ọmọ Òṣogbo ṣé ọmọ wa lè gbọ́ bí ṣé mo lè gbọ́ bí ará Òṣogbo. ẹ ṣàfẹ́ kí n sọ gbogbo tinú ẹ pé bó ṣe rí lọ́kàn èmi fẹ́ kó clear ni kó hàn pẹ́ tó bó ṣe rí rèé o. nígbà tí mo gbọ́ rí gbogbo àwọn kinní yẹn tẹ́ bá rí fídíò tí bàbá tí kọ̀kọ́ ṣe láàárọ̀ ọjọ́ yẹn ẹ rí pé ó lérí mọ́ mi gan. bẹ́ẹ̀ni. rí burúkú gan pé we meet in court kìnìkan. ẹrù sí báyìí. kí ló fẹ́ bá mi lẹ́rù èmi mo gọ̀jú gbogbo wọn lọ́nà. ta ló wá gbọ́n ta ló mú gọ̀. báyìí. ṣé ẹ lè bìlífù pé nǹkan yẹn ṣẹlẹ̀ pẹ̀lú para ọ̀sán tẹ́ ẹ rí yẹn. ta kọ́kọ́ rí ṣáájú. àìmọye àwọn tán ń pè mí pé Lande wàhálà ti wà kìnìkan ṣe pé so the evidence báyìí kìnìkan ṣèbí wàhálà wà ẹni tó súnmọ́ mi mo ní I will not show you tá a bá ti dé kóòtù yẹn I will tell bí mo ṣe sọ fún yín náà pé yín ní sọ fún yín torí pé tí n bá sọ fún yín mo ti tú àṣírí èmi àti nǹkan yẹn. bàbá eléyìí tí ẹ sọ yìí èmi fẹ́ sọ fún yín let me put this before you wípé ẹ sì nífẹ̀ẹ́ dára sí mi dáadáa. ṣé ká má parọ́ fúnra wa mo mọ̀ táwọn ẹlòmíràn bá gbọ́ wọ́n lè ní dèdèrè tí wọ́n á pè mí náà Lande ọ̀dẹ̀ náà ni dèdèrè ni mí. ẹ nífẹ̀ẹ́ rẹ̀. is the person I love that's why I marry her. mi le. ẹ sì lọ́ọ̀fọ̀ ń dì sí di wákàtí báyìí lọ́ọ̀fọ̀ ń sì wà. ó máa ń dùn mí pé mo lose ẹ̀. but ìfẹ́ yẹn ó break ìfẹ́ yẹn wà bẹ́ẹ̀ but ó break till now ẹ̀kọ́ kan mo sì máa ń ronú kan because ó bá mi lójijì pé gbogbo bá a ṣe jọ sọ́kọ́ lélẹ̀ bó ṣe yẹ kó rí kọ́ lélẹ̀ àìnú jìn ẹ̀mẹ́ tó ti dára dé. ẹ fowó bá ṣe ẹ fún gbogbo ẹ bá ṣe. tó ti fi ọkàn tán fi gbogbo ẹ ṣe tó wá break out ẹ ìfẹ́ yẹn ò sí bẹ́ẹ̀ mọ̀ pé bí ká fẹ́ra mọ́ bó ṣe wà kán gbé 100 billion lé pé gbọ́dọ̀ billion yìí kò fẹ́ yìí lè gorí ẹ̀ mọ́ that's me kán gbé 100 billion pé ó yá gbọ́dọ̀ billion yìí ò dolówó láyé ẹ̀ èmi kọ́ mo lè torí bẹ́ẹ̀ta lè ká. bàbá ṣe ìtìjú pọ́bílìkì ní ṣe yín ni àbí ó ní kíní kan tí ò tiẹ̀ wí mọ́ lára obìnrin yìí. ẹ mọ̀ pé tẹ́ bá nífẹ̀ẹ́ èèyàn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ a kàn máa ń sọ pé a nífẹ̀ẹ́ ìfẹ́ ẹ̀tàn ló pọ̀ jù. ọ̀pọ̀lọpọ̀ don't know the meaning of love. ṣe rí ìfẹ́ èèyàn máa ń fi àyà gba ìbọn fólólùfẹ́. bẹ́ẹ̀ni. that's what they call love. ìfẹ́ dùn gan bọ̀ ẹni tó bá máa ń nífẹ̀ẹ́ tí níyẹn bá ti lè break kẹ́ ẹ bẹ lọ́n bàná bí kò lè fògùn padà mọ́ ìfẹ́ yẹn tó ti kọ́ tì yẹn kò lè tún join mọ́ ẹni tó bá ti nífẹ̀ẹ́ bó ṣe máa ń rí nìyẹn so kò sí ní tó lè ṣe ẹjọ́ ẹja kó lórí ẹ because bẹ́ẹ̀ ṣe tún sọ yẹn. ó ń dàbí ọgbẹ́ ọkàn fún un. ó tún máa wó nǹkan mi lẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ láìfù mi bó ṣe máa dáa àti nǹkan míì tẹ́ bá fẹ́ mọ̀
lẹ́yìn olórí ọ̀rọ̀ ẹ̀yẹn ẹ mọ̀ sọ ọmọ kí n mọ̀ kàn lábùkù. èyí tí baba dúdú wá sọ fún yín báyìí 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 àbí. bàbá dúdú wo. baba dúdú ń bẹ lẹ́yìn ń bẹ lọ́ọ̀kan ń bẹ láwọn wọ́n làwọn ṣẹ́gi sí lọ́ọ̀kan ká bá ká wòrà báyìí gbogbo ọ̀rẹ́ ti ṣẹlẹ̀ náà tó bí oṣù kan báyìí tó di pé ó di gbogbo àti táwa mọ̀ ṣùgbọ́n mo fẹ́ fún ní orí ọ̀fẹ́ kan àbí méjì ẹ̀yin lẹ́ni kó mọ ọlọ́ni àbọ̀ fún ẹ̀kọ́ ẹ kàn àbùkù. ẹ bọ́ yìí nǹkan ẹ dákun. mo ní kí ẹ méjì sọ̀rọ̀ ẹ fẹ́ bírèkì àti mi tán ni. kò ní bírèkì lóògùn ọlọ́run. lẹ́yìn èlé tẹ́ bá tún sọ nǹkan mi lórí ọ̀rọ̀ yìí mo lè gbá yín lẹ́sẹ̀ o. ẹ dákun ọlọ́run ìyín gbà rẹ fa. onínú fùfù ni mí o. ìyín gbà rẹ fa. ẹ sáré lọ sínú ni o. ẹ sínú ní 3 o'clock. ẹ jẹ́ ká wò báyìí láti bí ọ̀sẹ̀ bíi 3, 4, 5 sẹ́yìn kí ló tó wá ń ṣẹlẹ̀ nínú ayé làǹdẹ̀ báyìí. dáadáa ni tó jẹ́ pé mi gan mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ mọ́ dàbí gbà pé kéèyàn ru ẹrù. àjàgà ńlá. kọrùn ọkọ̀ọ̀kọ̀ kan wá sọ̀kalẹ̀. inú kan jìn inú kan ó dáa. téèyàn bá ń ṣe. kan wá sọ̀kalẹ̀ so I appreciate láti bí oṣù kan sí méjì yẹn. tẹ́tí. gbogbo nǹkan. ṣùgbọ́n ní ọ̀rọ̀ ilẹ̀ sọ lẹ́kọ̀ọ́ pé ní ẹ fẹ́ràn kẹmọ kámọ́ kẹsà mọ́ kámọ́ kẹmọ ẹ ti á rí nǹkan ní kámọ́ báyìí àbí kámọ́ pẹ̀lú rẹ̀ ń kámọ́ ni. ṣé kí n máa wá kámọ́ yín ni. ọkùnrin sọkùnrin. àbí kí n ti tí pẹ̀lú mo bí ṣé mo ti rí nǹkan mi kámọ́ àbí mi rí nǹkan mi kámọ́ tásìkò bá tó. èmi náà mo ń kámọ́ àwọn ìyàwó mi o. ẹ nà ó. mo ń kámọ́ àwọn ìyàwó mi wọ́n sì ń gbádùn mi dáadáa. ó wà nọ́mà àsọkùnrin gidi gbogbo instead tẹ́yàn fi máa ṣe nonsense nípa tó bá that's why èmi bá ti bá fẹ́ yàwó n lè fẹ́ ẹni tí ò bá fine. ó táwọn èèkàn rẹ̀ sọ pé olójú kòkòrò làdẹ̀ tó bá jùlọ ló máa ń jẹ nìyẹn o irọ́ ni. kò tó bá da làdẹ̀ náà da èyí bá jẹ ojú kọ̀ọ̀kan ni àjọ yọ ni bẹ́ẹ̀ ni. àwọn èèyàn mọ̀ pé mo fine lójú ayé ju inú kámẹ́rà. èmi sọ lónìí kẹ́ tó wọnú bí ládé look younger than nǹkan tí mo rí lórí bẹ́ẹ̀ ni mo sọ. ìwà photogenic. Samuel ti ń bẹ lẹ́yìn ìtàgé náà sọ pé look younger now. ìwà photogenic ni. ṣùgbọ́n tá a bá rí ní wò mí wò báyìí sàn mọ́ rírè. mo wá sàn. wọ́n á ní kí ni tuntun tí mo ń béèrè náà ni pé iṣẹ́ wo ni ẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí ọmọge wo ni ó wà nù ayé làǹdẹ̀ báyìí kí sì ni ìgbésẹ̀ téèyàn bá wọn ní béèyàn bá fi kíní kan lẹ̀ kíní kan náà lè yàn ń ṣe. alákọ̀ọ́kọ́ ni pé ti iṣẹ́ yẹn everybody náà mọ̀ pé eléré orí ìtàgé ni mí àwa kì í ṣe pé bóyá ìgbà tí fóònù dé agbé fóònù àfi ń ṣe skìtì àwa dèdè kọ sí àtà ni so tán bá pè mí sí location mò ń lọ tí n bá ti kúrò níbí ìgbà náà location kan mò ń lọ àwọn kọ́ńtẹ́ǹtì tí Ọlọ́run nìkan fi bẹ̀rù mọ̀ mí táàmù yá ń yẹ mò ń ya iṣẹ́ kan lọ́wọ́ báyìí mo pè ní give back to the street sẹ́ẹ̀mọ̀ túmọ̀. bóyá ká sọ pé ògbè fòfólóhùn àbí ohun tá a ká dá padà sórí títì kí lè dá padà sórí títì. ògbè fòfólóhùn kọ́ ṣé kí ló máa ń ṣe ẹ̀ ń bẹ́ o. ẹ̀yin lẹ sọ give back to the street. iye bá wà nìyẹn. àbí pé mo dá padà sí títì àbí ògbè ní o mo ti padà fòfólóhùn o. n tó mìn ní pé ẹ mọ̀ páwọn èèyàn n tí ó ṣẹlẹ̀ sí mi mo rí báwọn èèyàn ṣe ẹ mọ̀ wípé nígbà tó ṣẹlẹ̀ ẹ lọ wọ́ọ̀sì ní history ní Nàìjíríà yìí tí ọkùnrin àti obìnrin bá jà láyé yìí sábà lísìn sọkùnrin ẹ̀yin obìnrin làwọn èèyàn máa ń wá. wọ́n ń pọ̀ sí. ẹ wo tèmi bó ṣe wá rí. ti làǹdẹ́ yàtọ̀. nínú a lè ṣe kámẹ́rà nítorí ẹ̀ dàrú. bẹ́ẹ̀ni. nínú èèyàn tábà sọ pé 100 98 wọ́n dúdú mọ̀ pé náà. bóyá torí òótọ́ ọ̀nù ni o. ó ti yẹ yín báyẹn so kìíní yẹn wá múnú mi dùn àwọn èèyàn tó sọpọ́ọ̀tì mi fún mi ládvátì fún mi iṣẹ́ gidi. owó ńkọ́. ẹ ti mọ̀ ẹ mọ̀ pé wọ́n fún mi lónà ní wọ́n fún mi ẹ̀ sáàní ní nǹkó wa. yín gbowó mi lónìí pẹ̀lú ogun ọlọ́run. dàdà mọ́ sí ni. àìbùkí ẹja wọ̀ lọ́yà mo gbọ́ yín. a fún mi lówó èmi náà wà rò pé kí ni mo lè ṣe tí mo lè fi support àwọn èèyàn náà ni wọ́n bá mi ní lọ́pọ̀ mo á wò pé o mo ṣe ní
give back to the street. So àwọn ìyá aláta àwọn tó ń ta nǹkan kiri nǹkan yẹn èmi náà mo máa ń bọ́ síta mo ṣẹ̀ṣẹ̀ ń ya content yẹn lọ́wọ́ nígbà tí ṣe díẹ̀ ní àmì torí mi ò tí mọ̀ rí. mo wá bọ́ síta màá máa fún wọn ní màá fowó sínú ATM torí pé mi tí ní supporter owó tèmi fúnra mi mo fi ń ṣe báyìí. ìgbà mi mo lè fi 200 díbẹ̀ bí n bá ṣe wò pé ọlọ́run bómi láṣìírí sí mo lè fi 500,000 síbẹ̀ mo dẹ̀ lè fi 50,000 síbẹ̀ so màá wá fún wọn ní ATM yẹn anybody tí n bá ti rí kò mí ìpè bóyá ẹni tí mo mà bí mi mo lè jí kí n sọ fún manager. bẹ́ẹ̀ tí ìpàdé mi rí. ní lọ́kì ni. bóyá kí n mọ ṣàdúrà báyìí. múra sí so màá wá fún un ní ATM kódà lórí ètò yìí bẹ́ẹ̀ ṣe sọ yẹn inú mi dẹ́ dùn. ẹ fún mi ní ATM yẹn dákun. mo lè gbà kẹ́yìn náà tí POS bá wà bí màá mú ATM mi fún wọn. POS nínú studio. ẹ̀yin lẹ fẹ́. director POS nínú studio. so tí n bá ti wá fún ẹ ní ATM mi wọ́n kì í bọ yọ POS iye tó bá wù wọ́n ní mind òní kan tẹ̀sí. ká bá tẹ 1 million síbẹ̀ ńkọ́. tó bá ti lọ lọ́kì wọn nìyẹn but tó bá fi lè kọ ìsọ̀fíṣẹ́ fọ́ǹdì ó ti jábọ́. ó ti jábọ́ ẹlòmíín gírídì tó tẹ 500 tó jẹ́ 450 ló wà ń bẹ̀ ó lùsì ẹlòmíín 200,000 wà ń bẹ̀ kò dẹ̀ kọjá yẹ 30,000 ló dọ́ra tẹ̀. bàbá àwọn tó wá sọ pé Làǹdẹ́ gọ̀ ṣáà kọ́ lọ́ gọ̀ báyìí. náà mo ṣe sọ torí concept yìí gbọ́dọ̀ ti lè mú wá bó ló ti wá. òun náà ṣe ń sọ pé jí máa sùn kọ́lọ́mọjà ṣiṣẹ́ oníṣẹ́. láàmì. tá a bá ti ń ṣiṣẹ́ wa ó máa wá ni ọjọ́ birthday mi on the 23 mo bẹ̀rẹ̀. èmi ò tí ì gbélé rí o ATM fi bóyá. ẹ lọ sí YouTube mi wà bẹ́ẹ̀. ẹni tó bá greedy ó sọnù ẹni tó bá ra nǹkan tó ń fẹ́ lásìkò yẹn 10,000 tó mi ní mo ṣí ni lónìí ní gbàǹkan mi. àwọn èèyàn ti jẹ́ dáadáa. yes so tí mo tún ṣe lọ́wọ́ báyìí. ṣe lọ́wọ́ yìí nìyẹn. bẹ́ẹ̀ni. tó ọlọ́wọ́ fa àlùbáríkà sí. àmín. ẹ̀ ní ṣe lásán. bàbá nǹkan tí àwọn èèyàn sọ káàkiri ni o kò ń ṣe èrò tèmi o wọ́n ní níláàrè ní sáà nígbà ìjọba Àlàndé ajáde ẹ gbà mí o mo fẹ́ kó sódò o ó tún yá àtúbọ̀rọ̀ ìyàwó agbọ́rọ̀ obìnrin wọ́n lélẹ̀ wọ́n ní ẹ fi bí pé kéèyàn mọ̀ ọ́ lò láti máa fi fa àánú àwọn aráàlú sọ́dọ̀ kán lè bá dáwó fún ni kán lè bá kẹ́dùn bánidárò kí ẹ lè bá fi ọgbọ́n ẹ̀ pa ó sápò ni ṣé bó ṣe rí nìyẹn. ẹ mọ̀ pé mo ti sọ ẹlòmíì ọpọlọ ẹ̀ ẹ̀yìn ló kọjú sí. àwọn tó mọ̀ mí so mo fi ṣe prank àbí kí náà ń pè ní. stunt àti prank ní ti ó fẹ́ kó sódò nǹkan kan láti bí 2 years ago. ṣé bẹ́ẹ̀ ṣe rí content mi kó tó dìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ṣe ń rí nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ tán ṣé bẹ́ẹ̀ ṣe rí lùkù mi ṣé bẹ́ẹ̀ náà ṣe ń rí di December láṣẹ yìí tẹ́ bá rí mi ẹ máa bá mi káàánú. ló ṣẹlẹ̀. front ni mo ta mọ́tò front ni mo ṣe gbogbo ẹ̀. stunt. àbí prank. àmì o ṣe rí ọlọ́run tẹ́yìn bá tẹ̀ fẹ́ ṣe stunt. ṣeun ṣé àti gbé alẹ́ ọ̀rọ̀ àwọn. ṣé ọ̀rọ̀ family èèyàn. ọ̀rọ̀ wọn ṣe ṣọ̀kíṣọ̀kí fún ayé ní. bẹ́ẹ̀ náà sọ wípé set up ni ṣéyàn máa fi ìyàwó èèyàn set up èèyàn. téèyàn fẹ́ràn dáadáa tó pupa tó dọ́ṣọ̀ obìnrin ní bá. wàláì so kò sí tó ń jẹ́ strut gbogbo ń tẹ́ bá rí tí mo náà ṣẹlẹ̀ sí mi ìṣèrí. káwọn èèyàn sì fi kẹ́kọ̀ọ́ ní bá. ti ìgbà míì gan kò ń wù mí kí n sọ bọ n tó bá máa kù ó máa ń débi pé òun ni lákì ń sọ yẹn ni last option. nígbà tí wàá sọ yẹn bó la ìyá yín bó ló kàn àyà yín bó ní nú. tí nǹkan bá ń gbénú mi tí n bá ti sọ ti tán nìyẹn ọkàn mi á wá balẹ̀. àǹtí Rámọ́tà ńkọ́ bó o ní ìjọba Àlàndé àti Rámọ́tà. we are in good mood good time gbogbo pìtìpìtì tó fèsì tèmi òun náà ni ó fàwọ́ àgọ́ gbogbo ẹ̀ sí ẹ̀yìn ẹ mọ̀ pé àwọn èèyàn láìkì kọ́ńtẹ́ǹtì mi àti Rámọ́tà gan so kíní yẹn kò jẹ́ kí n think well but I'm planning good thing between. ta ló ṣàwárí ara wọn ẹ̀yin lè wá Rámọ́tà ni àbí Rámọ́tà ló wá yín kàn. ṣé láti bẹ̀rẹ̀ èmi ni mo wá Rámọ́tà kan mo rí mo dẹ̀ láìkẹ̀
mo dẹ̀ wá mo jẹ́ nìkan tó jẹ́ pé mo rí Ramata yẹn bí ẹni tó jẹ́ pé àkàndá èèyàn ẹ̀dá ni so mo dẹ̀ rí pé no matter how you are not useless. Kò sẹ́ni tí ò wúlò láyé. So mo á wò pé let me give it a try if I can support. ẹ fẹ́ lè bó fa. Sir? ẹ fẹ́ lè bó fa. Yes na I'm an educational person na. pẹ̀lú ògo lọ ẹ padà sí iléèwé iléèwé àgbàlagbà ti wà báyìí. Even though if I no go back I'm not do I look like illiterate. ẹ ti ẹ jọ rárá ṣe dáadáa. So bí mo ṣe wò pé jẹ́ kí n mú mọ́ra mo dẹ̀ mú mọ́ra àwọn èèyàn dẹ̀ gbà wá ẹ rí i pé wọ́n lọ́ọ̀fù wa papọ̀ kò sígbà kan wọ́n ti ní kẹ́ fẹ́ fi ṣe ìyàwó. ẹ lè fẹ́ fọ́mọ yín náà. bọ́bọ̀ ń pọ̀ ọba kí lẹ sọ lọ. ẹ lè fẹ́ fọ́mọ yín náà. ẹ ajagba mọ́ yín lọ́wọ́ ni ẹ̀yin lọ́kọ Ramata. ti fífẹ́ yẹn content ni gbogbo yẹn. kì í ṣe ríìlì. mo níyàwó nígbà yẹn náà. ṣé bàbá yín kọ́ ebi ẹ ti free báyìí ẹ jẹ́ kó wọlé. sẹ́yìn náà lọ́mọ ni. ọmọ mi ò tí ì dàgbà. kò tí ì dàgbà. ọmọdún èlò wa ni Fawaz ọmọdún èlò Jamali. ẹ wò ẹ fi mí lẹ̀ ẹ wò ẹ tọ́ máa gé ń jẹun. ẹ wọ́n gèrè láti lọ lọ. ká ní kò sí tó bá dì í bẹ́ẹ̀ is a human being like us. bẹ́ẹ̀ni. So tí n bá ní ẹ mọ̀ pé fẹ̀tẹ́yàn máa ń ní sí yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí n bá nífẹ̀ẹ́ pé ká fẹ́ra fún un mo lè fẹ́ bọ̀ ìfẹ́ tí mo ní sí. ajiga ni o. sà. pẹ̀lú ògo ẹ lọ Mẹ́kà àbí. àtẹ. ṣe fẹ́ Mẹ́kà. ó wù mí. pẹ̀lú ẹ lọ lọ́dún yìí pẹ̀lú ògo Ọlọ́run. báwo ti lọ. ẹ̀yin lọ púpọ̀ náà lọ ṣe ájì ń bọ̀ léyà pẹ̀lú ògo Ọlọ́run ọlọ́ṣe fún yín pẹ̀lú ògo Ọlọ́run ọlọ́ṣe tẹ́mọ̀ kírun dáadáa àbí ọlọ́ṣe bẹ́ẹ̀ bàbá tábà wo Ramata pẹ̀lú yín nínú àfọ́nrán tàbí káàkiri bí ìbínú bí gbogbo ẹ̀ ṣé ìyẹn ẹ̀ ń àtì ní àbí bí Ramata ṣe rí nù. ẹ mọ̀ pé mo sọ fún pé Ramata àkàndá ẹ̀dá ni so ìgbà míì ó kàn lè ṣàdédé bínú sọ àwa la máa bá ti máa kámù. ẹ mọ̀ ẹ ṣe mọ́ mú wálẹ̀. So tàbá míì pé n tá fi máa ń kámẹ́rà bí tó bá ti ń bínú gbà mí a rí wípé àwọn èèyàn láìkì sáìdì yẹn náà torí pé first time tí màá kọ́kọ́ lo Ramata nígbà yẹn iṣẹ́ tá a dìdí fẹ́ lọ yà kò jẹ́ àríyá ó bínú ni. ẹ wá tù ní abẹ́ tí mẹ́nu ẹ̀ ń gbà náà. a tù kò gbọ́ so èmi kàn wá post fídíò yẹn pé wo a lè ya fi kò yí alọ́ba owó wọlọ wéèsì o owó ti wọgbó kankan òun náà sọ pé which film are you sitting again this one you even shoot. it's content already. ibẹ̀ ni brain mi ti. okay àwọn àwọn sọ̀rọ̀ ní social media ọmọ ta gan lẹ́yìn gan. ibi tí a ti àwọn wo àbí wọ́n láti ṣe. ẹ ń wo kí ni abẹ́ practice yẹ. so bí mo ṣe wò pé ó dàbí òun pé n tí àwọn èèyàn máa ń láìpẹ́ ní ààrẹ so tá a bá ń yaṣẹ́ ń gbà mí ẹ̀rí pa máa ń yabi tó kàmù náà. bọ̀ táwọn ìbẹ̀rẹ̀ náà bá ti wá báyìí. ìgbà tó bá ti wá náà à ń jẹ́ kó waste a máa ń mú mọ́ pé ká ló bí náà kúkú máa. mo wá rí ìgbà kan tẹ bínú lórí social media bóyá wọn ní wọn fẹ́ mú kó nbì kan ilé alámọ̀ kan tẹ ti mú kó tó wá wá ibi tó dáa àti ẹ̀kan wá ṣe kíní kan gbogbo ẹ faraya kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. ọ̀dọ̀ ẹnìkan tí ó wà tẹ́lẹ̀ tó ń gbé ẹnìyẹn fẹ́ sí wedding so ìgbà tẹ́nìyẹn fẹ́ sí wedding ó dẹ̀ instead pé Ramata jẹ́ ẹnìkan tó tẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà bó ṣe wà yẹn ògo ni. ògo ni wàláì. tí bí mo ṣe ń sọ yìí tí bí Ramata ti ṣe ní mọ́tò I was so surprised. mọ́tò ẹ̀yin lè ra fún ọgbà lọ́wọ́ àbí abẹ́ ti ra fún. no mi ra fún because owó tó ń pa. owó tó ń pa. ó ra mọ́tò. ó lẹ́ ń kó fún àbí fámìlì àbí tá lẹ́ ń kó fún gan. ẹni tó wà ní kíá. lẹ́yìn sanwó iṣẹ́ ẹ̀ fún. kì í ṣe èmi nìkan everybody máa ń fún lówó ó máa ń yaṣẹ́ ti gbogbo ẹ̀ so nígbà yẹn n tó wá bí mi inú tí mo fi sọ̀rọ̀ ńgbà yẹn ìgbà tẹ́ni yẹn wá fẹ́ lọ sí wedding ẹ wá ní pé ilé tó ti kú níbi àárín àwọn ọmọ ìta ilé alámọ̀ ẹ wá ní pé kán mú padà lọ síbẹ̀ kán wá mú padà lọ síbẹ̀ nìkan kọ́ ẹ tó wá ní pé kí wọ́n lọ ra képẹ́ẹ̀tì fún pé képẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ti bàjẹ́ ta ló yẹ kán gba 2 bedroom flat fún. látàrí owó tó ti pásápò lórí ọmọ yìí. ó ti yé yín báyẹn mo dẹ̀ wá bí fámílì pé ẹ jọ ní ìtura ọdún yìí ló ní Ramata àti pa gbogbo owó táwọn yẹn sí fún mi pé ó dọ́wọ́ àwọn kò pé 1 million
tó jẹ́ pé mo lè gba iṣẹ́ 3 gan sí 4 kó wọ 1 million fún. tẹ̀lé ń gbà tẹ̀ ń kó fún wọn. ó ti yẹ báyẹn so gbogbo kìnìún yẹn ló bí mi nú. bàbá yìí nǹkan sì bí wọn mọ́ta bàbá yìí. ó ti wá wà lọ́dọ̀ fámílì ẹ̀ gangan. wọ́n lè ń tọ́jú ẹ̀ dáadáa ń bẹ̀. ẹ rí i pé ẹ̀rí kó máa ṣe wọ́nranwọ̀nran kó máa jà sí wàhálà wọ́n ń tọ́jú ẹ̀ gan nígbà ń sìn. so iṣẹ́ kan ti wà tẹ́yìn àtẹ̀yọ́ ń pò bá àbí kò tí ì sí àfẹ́ṣe. ó wà ó ń bọ̀ lọ́nà. láti ilé iṣẹ́ wa ń bí ni o látọ̀dọ̀ ọ̀gá wa àgbà MD wa arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akílẹ́jọ́ ayé àṣekún oníkàfẹ́lẹ́ ká fi dúpẹ́ pé ẹ ṣeun tẹ́ bá wa débi. ẹ ṣé gan o oyin mama agbára Ọlọ́run iléeṣẹ́ yín máa ròkè o lágbára Ọlọ́run ẹ ní tọrọ jẹ o iléeṣẹ́ yín ti wà lókè pé wọn wà ní gbọmọ kò ní ṣẹlẹ̀ wọn tó máa gbọ́ jù báyìí lọ ni. amọ́ká tó máa lọ́lé mo ní ìbéèrè méjì kan bóyá kí n so papọ̀ ni. ẹ má béèrè ilé tẹ́ fi kàbùkù. pẹ̀lú ọ̀gá ní kàbùkù wọ́n pe kíníkan ní aviator wọ́n ní ẹ máa ń fowó ta. ẹ tẹ mo mọ̀ pé ẹ máa tẹ. ẹ má yẹn tẹ ẹ dákun. mo mọ̀ pé ẹ. ìyàwó yín ló sọ bẹ́ẹ̀ ó mú gbó ta kinní kan kò jẹ́ olówó lọ́wọ́ fi ta mọ́tò ta 360 kinní kan Lexus ṣé àbú torí nílẹ̀ Yorùbá wọn kíkan ní àràbù tọ́lọ̀ bá ṣẹlẹ̀ wọ́n lè kéèyàn náà lè bá rí àsọdùn ó lè mọ́ra kinní kan búyàn àbí kó jẹ́ pé ẹni tó ríyàn tó nǹkan tó ń ṣeré o ẹ bá bọ́ lọ́hùn kó yọ kúrò lọ́kàn yẹn bó ló ṣe jẹ́ sà. ẹ̀gbọ́n ni ó bá mi kò dùn mí a ò lè fi wẹ́ni tí ò bá o ó bá mi kò dùn mí a ò lè fi wẹ́ni tí ó bá o sẹ́yìn ò mọ̀ pé ẹni tá a bá nà ara máa ta. báwo lẹ ṣe máa bìlífù pé kí gbogbo drama bá yẹn because I see like drama. eré orí ìtàgé ni. bẹ́ẹ̀ ni mo ṣe rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn because ó fọ́nì sí mi inú fíìmù mo ti máa ń rí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi fúnra mi. báwo lẹ ṣe máa rí pó ṣẹlẹ̀ kẹ́niyẹn dẹ̀ máa wò pé ìwọ ló ṣe báyìí fún mi máa bá tiẹ̀ jẹ́. tẹ́yìn náà bá ń gbọ́ pé mò ń ta tẹ́tẹ́ pé tẹ́tẹ́ ń gbó lọ́wọ́ mi tẹ́ bá fẹ́ ṣàánú mi ṣe máa fẹ́ ṣàánú mi. mi ò ní fún yín lówó. ẹ máa rò pé tẹ́tẹ́ náà ló máa fi lọ ta náà. ó yẹ kí n jáde ẹ rí i pé nínú fídíò tẹ̀ ń sọ yẹn ó bẹ̀bẹ̀ pọ̀ kí n ó tọrọ dáríjì. mo wo délẹ̀. ó ti yẹn báyẹn. mo farabalẹ̀ wo ni. mo yín mú. kí ló dé. rísì tí mo fi yín mú ni pé Ọlọ́run ọba gan à ń ṣẹ̀ ó ń gbẹ̀bẹ̀ ṣùgbọ́n wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fọ́lọ́run ni kò ń ṣe pé wàá tó parọ́ mọ́ Ọlọ́run wàá tó bàjẹ́ wàá tó máa bàjẹ́ sí i lọ́dọ̀ àwọn tó ń fẹ́. kò túbà àbí. kò yẹn ò ń ṣe tútúbà ẹ wo ohun tó sọ yẹn sẹ́mọ̀ pé ó fẹ́ lé aláàánú jìnnà sí mi ni. àbíyẹ́tọ̀ ní fowó ta o. ọ ní ẹ̀yin gan ta. wọ́n kàn sọ fún mi náà ni. kí èrè wọ́n ní kí wọ́n ṣe nù èyí àwọn ilé wọ́n bá ní mú. bàbá yìí ń tàṣẹ ẹ mọ̀ ń pẹ́ ẹsẹ̀ gbàgbọ́ mọ̀ ń pẹ́. wọ́n sọ ni wọ́n sọ kí oníròyìn lèmi à á béèrè à á wádìí wọ́n sì bẹ́ẹ̀ náà ni. wàhálà so gbogbo yẹn ẹ̀kọ́ mọ́dàbọ̀ pé wọn ò sọ̀rọ̀. àràbù ni. àràbù ni bọ̀ ẹ mọ̀ pé ọkùnrin ni mí tí n bá tún gbé fóònù tí mo tún jáde ó ṣe máa ṣe báyìí ibo ló ti ṣẹlẹ̀ kìnnì kan ẹ̀yin gẹ́gẹ́ máa rò pé you supposed to don move on now. So lọ́rọ̀ kan you have moved on. I have moved on so n tó ṣẹlẹ̀ sí mi àbó ṣe ṣẹlẹ̀ mo ti sọ with honesty mo dẹ̀ ti sọ mi nígbà tí defend mi n tó bá wu oníkálukú ló lè sọ ẹ tó bá wù dẹ́ lè believe anybody ṣe rí nìyẹn. àwọn tó ń sọ nígbà náà lọ pé ọmọ ilé ṣe kò mọ láti jàre kò mọ kíní kan ṣe jàre lẹ́yìn nǹkan. owó ńlá náà fi ń pè mí báyìí owó ńlá náà fi ń pè mí báyìí wàláì tẹ́ bá gbọ́ pé mo wà nínú fíìmù kan ẹ má parọ́ ẹ̀ nífẹ̀ẹ́ wò. àpẹẹrẹ ògbọ́ ọlọ́run ìràwọ̀ lọ́mọ. ẹ máa fẹ́ wò ẹ fẹ́ wo tí mo ṣe ń bẹ̀ bó ṣe jẹ́ dídìrín tẹ́ ń pè mí náà ni ẹ fẹ́ wo bí mo ṣe á ti dídìrín yẹn. táwa ni èyí mú bí àwòkọ́ṣe nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. To be sincere mi ní ẹnìkankan tí mo mú bí àwòkọ́ṣe bọ̀ ẹni tí mo kàn tún lè wò pé mo kàn like stepping ẹ̀ bó ṣe máa ti òun lòkèlè. Uthman. Òkèlè. bẹ́ẹ̀ni. mo rí wọn wájú bí. ó pọ̀ gan. ó dàbí mẹ́ńtọ̀ mi. mo ló ó pọ̀ gan. ó pọ̀. wow. Òkèlè is a talented mo wọ́ọ̀sì mọ́ dáadáa. bẹ́ẹ̀ni is a talented. bàbá ń jẹun lọ́rùn ilé wa
èmi àti ìyàwó mi a máa ń fóúnjẹ lẹ̀ ni àwa gbọ́ tiẹ̀ náà bá ń fíìmù kiri bẹ́ẹ̀ ni. mi ní parọ́ fún yín òun ni bóyá torí pé I wish to be a comedian àbí nǹkan kan o ni mo máa ń wò bí Romeo dẹ̀ tí mo like. ṣe ti á pàdé rí. Òkèlè ẹ̀gbọ́n mi dáadáa ni. èèyàn yín ni. èèyàn mi dáadáa ni. ìgbà tí mo bímọ pẹ̀lú bó ṣe rẹ́dí gágá fún wọn tó ṣe gbogbo ẹ̀ aago 12 òru omi sọ̀pọ̀n dọ́dọ̀ mi. So we are in good time inú mi dẹ́dùn pé mo padà pàdé wọn adẹjọ́ wà dáadáa kí n wà lórí obìnrin tó kélé bá pè mí màá gbé kọ́. tẹ́ ń ṣe dáadáa lọ́wọ́. bẹ́ẹ̀ni mo kàn like ẹ̀ naturally. tẹ́ ń ṣe dáadáa lọ́wọ́. ẹ káàbùkù o. ẹlẹ́wà ilé ẹ̀lẹ́bọ̀ ẹ̀dẹ̀wà náà wẹ̀ báyìí. ẹ̀yẹ́bọ̀ omi wà. bá ń wá minerals àbí Pepsi kankan. tó o bẹ́ẹ̀ bá wọ́n tún pè é yóò tún bá a dé bí ṣé ẹ̀ tún wá lẹ́ẹ̀kan sí. màá wà. ẹ ti wá ṣe promise kan o lẹ́yìn ìkàgé ṣùgbọ́n fẹ́ kẹ́ wá sọ lójú ọ̀gbagadè ẹlẹ́ máa mú àǹtí Rámọ́tà wá. ẹ bá ti ní kájọ wá máa jọ wá. ẹ bá gbére bí. bẹ́ẹ̀ mo sọ fún yín. ẹ bá mo ní yóò sì sọ̀rọ̀ rárá. láti múnú àwọn olólùfẹ́ wa tán wò wá lé kínú wọn náà lè dùn kán lè rí kán wá tún jọ rí mi àti ẹ̀ papọ̀. lẹ́ẹ̀kan sí i. bẹ́ẹ̀ni. tó o ní ẹ ṣe o ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tí ẹ bá débí náà ẹ̀yin náà àdúpẹ́ lọ́wọ́ yín àti bọ̀dá dúdú àti àǹtí wádà náà rí rùmúrùmú ẹ ṣeun tí ẹ bá débí o àmọ́dé wa náà bá tó ìjọba làǹdẹ̀ ó ti ṣe mí lẹ́mọ̀ tí pé kí ni túmọ̀ làǹdẹ̀ mọ̀mọ́ mi ní àbìpàkọ́ làǹdẹ̀ bí ìyá mi ṣe ń sọ nù ìyá mi àǹkẹ́ ìwò tó wá mú ìjọba wa gbẹ náà ni Alhaji Abdulgani wọ́n ti sọ fún ara pẹ̀lú ògbọ́dọ̀ ẹ lọ Mẹ́kà lọ́dún yìí ọlọ́ọ̀ṣẹ́ ẹ kan eyín ẹnu báyìí pẹ̀lú ọlọ́ọ̀ṣẹ́ dé ọ̀run. ibi tẹ́mi àti fi máa ní iṣu ẹ̀yẹn parí ètò yìí kó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bí mi kó mọ́ padà yọ kọ́bọ̀. yóò yọ owó pẹ̀lú ògbọ́dọ̀ àwọn tí àwọn abániṣe ti gbọ́ wọ́n sì bá a ṣe tí. kò sábàánisẹ́ o ẹ̀yin àpòyìn ni o ẹ má ti ọ̀rọ̀ mi sí anybody o. oníyẹ ṣe wọ́n kà ṣe ọlọ́bẹ̀ ṣe adúgbẹ́dúgbẹ́ Adéyẹmí Kazeem ní orúkọ tèmi ọmọ ọba nísàárẹ̀ olúmọlẹ́mí ni ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjẹ́ adéròmú ọmọ adéníyì lọ́jà àtòkò mo di ṣọ̀gbọ́n ará àbáyọ̀mí ọya àdíòrì òòṣà tí gbogbo ara ajíkànjẹ́ ń fi obì kàn kẹ́ òun náà ni ọya ara alájọ ló ń fojú di o ẹ wá jẹ́ kí a lọ sílé bàbá mi nílé olúlókè níbi tí bàbá mi Àlàbí tó ti ṣọ́ra lọ́wọ́lọ́wọ́ ó dàbọ̀.